Ìwé Mátíù orí 11. Ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12, ó ti bẹ̀rẹ̀ kọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú wọn ní gbogbo. Nígbà tí Jòhánù gbúròó iṣẹ́ Kristi nínú túbú, ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 2, ó sì wí pé, ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn? Jésù sì dáhùn, ó wí fún wọn pé, ẹ padà lọ, ẹ sọ ohun wọ̀nyí tí ẹ̀yin gbọ́ tí ẹ sì rí fún Jòhánù. Àwọn afọ́jú ń ríran, àwọn amọ́kùnrin a wẹ àwọn adẹ́tẹ̀ mọ́, àwọn adití gbọ́ràn, à ń jí àwọn òkú dìde, a sì ń wàásù ìhìnrere fún àwọn òtòṣì. Alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò rí ohun ìkọ̀sẹ̀ nínú mi. Nígbà tí wọ́n sì lọ, Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti Jòhánù pé, kí ni ẹ̀yin jáde lọ wò ní ijù ìféèfé tí afẹ́fẹ́ mì? Àní kí ni ẹ̀yin jáde lọ wò? Ọkùnrin tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́? Wò ó, àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ ní ààfin ọba. Àní kí ni ẹ̀yin jáde lọ ṣe? Láti lọ wo wòlíì? Lóòótọ́ ni mo wí fún yín, ó sì ju wòlíì lọ. Nítorí èyí yìí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé, wò ó, mo rán oníṣẹ́ mi síwájú rẹ, ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ. Lóòótọ́ ni mo wí fún yín, nínú àwọn tí a bí nínú obìnrin kò sí ẹni tí ó ti dìde ju Jòhánù Baptisti lọ, ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọ̀run ó pọ̀ jù lọ. Láti ìgbà ọjọ́ Jòhánù Baptisti wá títí ó fi di ìsinsìnyí ní ìjọba ọ̀run ti di ìfi agbára wọ, àwọn alágbára sì fi ipá gbà á. Nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ ní ti Jòhánù kí ó tó dé. Bí ẹ̀yin ò bá gbà á, èyí ni Èlíjà tí ń bọ̀ wá. Ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. Ṣùgbọ́n kí ni èmi bá fi ìran yìí wé? Ó dàbí ọmọ kéékèèké tí ń jókòó ní ọjà tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn, tí wọ́n ń wí pé, àwa fún fèrè fún yín, ẹ̀yin kò jó, àwa sì ṣọ̀fọ̀ fún yín, ẹ̀yin kò sọkún. Nítorí Jòhánù wá, kò jẹ bẹ́ẹ̀ ni kò mu, wọ́n sì ń wí pé ó ní ẹ̀mí èṣù. Ọmọ ènìyàn wá, ó ń jẹ, ó sì ń mu, wọ́n wí pé, wò ó, ọ̀jẹun àti ọ̀mùtí, ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n a dáre fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn nì, níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀, nítorí tí wọn kò ronúpìwàdà. Ègbé ni fún ìwọ Kórasínì, ègbé ni fún ìwọ Bẹ́tísáídà. Ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tírè òun Sídónì, wọn ìbá ti ronúpìwàdà láéláé nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sọ fún Tírè òun Sídónì ní ọjọ́ ìdájọ́ ju fún ẹ̀yin lọ. Àti ìwọ Kápánámù, a ó wá gbé ọ ga sókè ọ̀run, a ó rẹ̀ ọ́ sílẹ̀ sí ipò kú. Nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ̀ nínú Sódómù, ohun ìbá wà títí di òní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sọ fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ ju fún ìwọ lọ. Lákòókò náà ni Jésù dáhùn, ó sì wí pé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Bàbá, Olúwa ọ̀run òun ayé, nítorí tí ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò ní ojú àwọn ọlọ́gbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Bẹ́ẹ̀ náà ni Bàbá, nítorí bẹ́ẹ̀ ni ó tọ́ ní ojú rẹ. Ohun gbogbo ni a ti fi fún mi láti ọ̀dọ̀ Bàbá mi wá, kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe Bàbá, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ Bàbá bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi.
ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín, nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́.